Nínú oṣù kọkànlá ọdún 2011 nílùú kan tó ń jẹ́ Mumbai lórílẹ̀‐èdè India ní ibà Gani Adams lọ́dún náà lọ́hùn-ún. Níbẹ̀ náà ni àtiwáyé ẹgbẹ́ ńlá kan tí yóò so gbogbo ọmọ Yorùbá tí wọ́n wà káàkiri àgbáyé papọ̀, ìyẹn Oòduà Progressive Union. Nígbà náà èrò ọ̀hún kàn wáyé lórílẹ̀‐èdè India ni, ṣùgbọ́n lọ́dún tó tẹ̀lé ìyẹn 2012 gan ni wọ́n fi àsíá ẹgbẹ́ yìí lélẹ̀ lórílẹ̀‐èdè Bìrìtìkó ní United Kingdom. Ohun tó sì jẹ ẹgbẹ́ ọ̀hún lógún ní ìtakìjì àti ìgbélárugẹ ohun rere gbogbo tó lè mú ìlọsíwájú ńlá bá àwọn ọmọ Yorùbá, pàápàá àwọn tó wà káàkiri lókè òkun. Bẹ́ẹ̀ gẹ́ ni wọ́n tún ní lọ́kàn láti gbárùkù ti ìdàgbàsókè ọrọ̀ ajé àwọn ọmọ ẹgbẹ́ àti ìgbélárugẹ àṣà, pàápàá mímú ní ọ̀kúnkúndùn. Ní báyìí tí ẹgbẹ́ ọ̀hún ti pé ọdún mẹ́wàá gbáko tó ti ń ṣe ẹ̀mí lókè èèpẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà, níbi ni wọ́n kó ayẹyẹ wà, níbi tí ará Spain, àwọn tó wà ní London, Amẹ́ríkà, France àti káàkiri àgbáyé ti wá lógún tí wọ́n dé bìbà sípínlẹ̀ Èkó níbi tí ayẹyẹ ńlá ọ̀hún ti wáyé. Bákan náà làwọn tó wà nítòsí ìyẹn nílẹ̀ adúláwọ̀ láti Senegal dé Kenya àtàwọn orílẹ̀-èdè míì làwọn náà ti wà tí wọ́n wá ṣàjọ̀dún ọdún mẹ́wàá tí wọ́n ti ń ṣọlá nínú ẹgbẹ́ tó rí sí ìlọsíwájú ọmọ Yorùbá lókè òkun. Orúkọ tèmi ni Ọ̀túnba Olúwaṣẹ́gun Ògúnpẹ̀tàn. Inú mi dùn wípé a wà ń bí lẹ́nu nítorí pé iṣẹ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá là ní Gani Adams tí wọ́n bẹ̀rẹ̀ lọ́dún mẹ́wàá sẹ́yìn ó yọ lẹ́nu. Èyí jẹ́ kí inú wa dùn rẹpẹtẹ. A wà ní àpéjọpọ̀ Oòduà Progressive Union 10 years anniversary lẹ́nu ní Ìkẹjà, Akmen Road. In fact, àmọ́ ẹ̀kọ́ máa láyé ẹ̀ tó báyìí. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ kí ọjọ́ òní kò ṣe fún wa. Pẹ̀lú ìtẹ̀ ìdílé ní báyìí sí another 10 years, báwo lẹ rò pé ẹgbẹ́ báwo lè máa tó pẹ̀lú ìtẹ̀ ìdílé ní báyìí? Iṣẹ́ ní pẹ̀lú ọba ìdílé ní báyìí sí another 10 years. Ẹ gbàgbé ọ̀rọ̀ OPU, wọ́n máa globalize gbogbo Yorùbá land. Sẹ́ńsà wípé ẹgbẹ́ yìí ní Gani Adams dá sílẹ̀ láti máa promote Yorùbá culture. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó wà lókè òkun wọ́n ti gbàgbé culture wa, ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ Gani Adams tó kó wa jọ, tó kó wa papọ̀ láti máa gbé àṣà Yorùbá lárugẹ. Mo mọ̀ wípé ní agbára Ọlọ́run, torí lọ́wọ́lọ́wọ́ báyé sọ̀rọ̀ yìí, àìmọye àwọn ìlú tí wọ́n ti fi Yorùbá language sínú curriculum education wọn, irú Sweden, irú Canada, irú Brazil, wọ́n ti fi Yorùbá language sínú kíní wọn. So tó bá máa fi di ọdún mẹ́wàá sí ìgbà táwa yìí, ẹ gbàgbé Yorùbá language máa wà global ní agbára Ọlọ́run, and ìṣọ̀kan Yorùbá á dúró ṣe. Orílẹ̀-èdè wo ni ẹ̀yin ṣojú fún? Èmi ni aṣojú Ààrẹ Ọ̀nà Kakanfò ní African Union, ṣùgbọ́n ìlú Senegal Dakar lè ní gbé. The exhilarating story spanning about 10 years from faith. Ijó, eré ìbílẹ̀ lóríṣiríṣi àti ìfilọ́lẹ̀ ìwé pẹ̀lú fífi àmì ẹ̀yẹ dá àwọn èèyàn lọ́lá ló wáyé níbi ètò pàtàkì yìí. Ẹ wò bí ó ti ṣe lọ. Ìrìn àjò láti ọmọ ọwọ́ láti 2011 níta bí dàgbàsókè ní òní. It is a journey, an adventure into reality. There's no fantasy. Kò sí pé bóyá à ń ṣèrànràn àbí à ń fi àtàmọ̀. Ìṣe bóyá àtẹ̀wò olóṣì nǹkan tá a fẹ́ kọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́sẹẹsẹ kọ sí inú ìwé yìí. The book, in all its splendor, differentiates politics of his political struggle from the more purposeful and encouraging and all-encompassing cultural renaissance. Ìtàsọ̀ ni pé ìwé yìí
ó ya ààrẹ sọ́tọ̀ kédégbé. Ààrẹ tí gbogbo èèyàn mọ̀ sí olórí OPC jagunjagun olùṣọ́ àgbògbò ìlú ẹni tí ó jẹ́ pé nǹkan tó jẹ lógún ni bí a ṣe ń ṣe ìkòlú àtúntò tá a fẹ́ ṣe sílùú. Ṣùgbọ́n ààrẹ tẹ́ ẹ mọ̀ ní apá kan nìyẹn o. Ààrẹ tẹ́ ẹ bá pàdé nínú ìwé yìí ó yàtọ̀ gédégbé. Ààrẹ tó fi àṣà ìwà ìṣesí ti ilẹ̀ Yorùbá. Hello. Ààrẹ tó fi àṣà ìwà ìṣesí ọmọ Yorùbá hàn ó lè máa bá nínú ìwé yìí. Nínú ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ló ti mẹ́nu bà àwọn ọba aláyé wọ̀nyí nípa ipa mánigbàgbé tí wọ́n kó kí ẹgbẹ́ OPU tó lè digi àlọ́yè. Lára wọn náà ni ọwá tìlú Ajérò ọba Joseph Arójòjòyè Ṣakí ìlú Arigidi, ọba Yísà Ọlánìpẹ̀kún Onígbàyè ti ìlú Ìgbàyè, ọba Joseph Moronfólú olú orílẹ̀ Ìgbòrè, ọba Adéògún ọwá ti ìlú Igbági, ọba Victor Adétọ̀nà, ọba Ṣówẹ̀mímọ́ Onígèdègèdè àtàwọn ọba aláyé míì tí wọ́n bá ibà lọ sí òkè òkun láti lọ fi ẹsẹ̀ ẹgbẹ́ ọ̀hún múlẹ̀ dáadáa. Yàtọ̀ sí àwọn ọba aláyé, bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn olórin, àwọn amúlùdún náà ṣe bẹbẹ tí àwọn náà sì wà nínú ìwé ìrántí OPU nípa ojúṣe mánigbàgbé tí wọ́n kó. Lára wọn sì ni Alhaji Wasiu Alabi Pasuma, Saheed Òṣùpá, Sashina Peters, Lanre Tẹ́ríba Àtóríṣe. Àwọn tó wà ní òkè òkun àwọn ni àtòrí ẹ̀ àsìlélẹ̀ ọdún nínú pé wọ́n sọ ilé nù ádàmú gbogbo yín o, ojú òní tì yín o, ẹ̀kú ìrìn oko ẹ̀kú wá sílé ó sì lọ fi ojú ilé ìwé tí wọ́n kọ ní orúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò àti gbogbo OPU pátápátá òun ní báyìí orí ẹ̀yìn ààrẹ rẹ̀ àkàrà ẹ̀yìn ìjọba fà á ọlọ́àbẹ̀bẹ̀ ọlọ́run Jésù Olúwa Ààrẹ Congratulations gbogbo OPU pátápátá mo kí ń fẹ́ kó rírí o. Inú mi dùn gan pé mo jẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ OPU ní Áfíríkà. Inú mi dẹ̀ dùn fún trust tí coordinator Áfíríkà wọ́n ní nínú mi àti ààrẹ ẹ̀fà Gàníàdà láti jẹ́ treasurer OPU ìlú Áfíríkà àti ìfẹ́yà ní orúkọ mi ni ọlọ́rẹ́bù adélùfújà mandolu afẹ́mi òkútadọ́lákúnlé. Àkọ́kọ́ màá dúpẹ́ lọ́wọ́ náà. Orílẹ̀-èdè wo lẹ́yìn wà? Èmi coordinator OPU nílùú Kenya. Àkọ́kọ́ màá dúpẹ́ lọ́wọ́ náà fún àǹfààní tí ó fún mi láti witness àpéjọpọ̀ yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lájọ bẹ̀rẹ̀ lọ́dún mẹ́wàá sẹ́yìn tí wọ́n sí mọ́. Ẹlẹ́ẹ̀kejì màá dúpẹ́ lọ́wọ́ the 15 Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Yorùbá lóògùn ọ̀fẹ́ o. Ìbà ó ti ń bọ̀ fún àǹfààní ńláńlá tó gbé kalẹ̀. It's a very rare opportunity. Because nípa ẹgbẹ́ ìlú tí ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. Ọba yìí ààrẹ ló mèbí ẹ̀kọ́ sí wà láti connect gbogbo world 97 countries. Ọmọdé o, ọpẹ́ lọ́wọ́ ààrẹ kan fún àǹfààní pé mo kópa nínú àpéjọpọ̀ yìí. Ẹ̀sẹ̀ mo dúpẹ́ ojú agbéwà o. Ọ̀rọ̀ wà nílẹ̀ Yorùbá ojú ọ̀rẹ́ fún kí nípa tí APC tí
a bá ti ṣe àtúntò Ẹgbẹ. ohun gbogbo á dára. Tí a bá ti jẹ́ kí wọ́n ṣe ìjọba bí àwọn bàbá wọn náà ṣe ìjọba àti ìmọ̀ tí àwọn èèyàn wá ṣe àdéhùn tó fi ń darí ìlú tó ń pè ní constitution ní 1960 àti 1963 tí a fi padà tá a bá padà sí region ẹ rí i pé ìpànìyàn ọlọ́pàá wà ní region ọlọ́pàá wà ní state ọlọ́pàá wà local government adé wà ní federal tí wọn bá ṣàtúntò yẹn ẹ gbọ́dọ̀ dá àwọn tó ń sọ pé kí ìlú pín ẹ gbọ́dọ̀ dá wọn lẹ́bi torí ìwọ tó fẹ́ kí ìlú pín ẹ jẹ́ ká túlù tó o fẹ́ túlù tó o dẹ̀ fẹ́ kó pín wàá mú ọdún méjèèjì ni so ibi tí ọ̀rọ̀ wà ní. Àṣírí ìkòkò ọjọ́ bá mi ojú àjọ òbérí tó lè máa kókò ó fi ọ̀dájú ẹ̀jẹ̀ ó fi àjọ tó ti gbọ̀ngàn ní gbogbo ìlú bẹ́ẹ̀. Torí olólùwẹ̀ wọn ìyàjẹ́ bí àjẹ́ tó ti gbọ̀ngàn ní gbogbo ìlú bẹ́ẹ̀. Ìfọ́nà bí ọ̀dọ̀ ìyàjẹ́ bí àjẹ́ tó ti gbọ̀ngàn ní gbogbo ìlú bẹ́ẹ̀. Ìyàjẹ́ bí àjẹ́ tó ti gbọ̀ngàn ní gbogbo ìlú bẹ́ẹ̀. Ọdún tó dé ọdún tó dé ìyá gbogbo ẹ̀gbọ́n ọdún ẹgbẹ́ ìyẹ̀dùn ìyá gbogbo. Gbogbo ìjọba gbogbo. Gbogbo ìjọba ilẹ̀ ọ̀gá ọdọọdún làárọ̀ rógbó bọ́dún bá kọdún pèrègùn amá òtútù bọ̀ wá sáyé adéròmú kazeem lórúkọ tèmi ọmọọba ní sàárẹ̀ olú ẹ kú àjọ̀dún o.